gbogbo ìkòkò àtọ́lọ́mọ́sí lágbára lóògùn ẹ̀kọ́rin tó kẹ́rin náà àdìgájú ló kẹ́ ìdájì over Emmanuel Holy Michael Holy Gabriel Holy Uriel Holy Raphael kí wọ́n sọ̀kalẹ̀ kọjá ilé ìsinmi bí a ti wọnú ilé ìlọ lórúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù àyà ilé ìsinmi ní àṣẹ ti bàbá ní àṣẹ ti ọmọ ní àṣẹ ti ẹ̀mí ó yà á sí wọn gbogbo ẹ̀ látọ̀ wọ́n pè é lọ́wọ́ bàbá wọn òwúrọ̀ èkó ọlọ́run kó ti tọ̀ gbogbo àwọn ọ̀dọ́ àwọn ọ̀yà ọlọ́run kó ṣàánú fún gbogbo ọlọ́run kó bú jáde ní orúkọ ti bàbá ní orúkọ ti ọmọ ní orúkọ ti ẹ̀mí mímọ́ orúkọ la Jésù Kristi Olúwa wa. Olúwa ọlọ́run àṣẹ ọba tí ń fàṣẹ sọ̀rọ̀ ìwé ní tiwa àṣẹ ń bẹ lọ́dọ̀ rẹ o gbọ́ bí nǹkan àtìríjù rẹ ṣe gbọ́ gbogbo ẹ̀ lẹ̀ fún ọ Olúwa fàṣẹ sí i ó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá wá bí kó gbégbá ọpẹ́ gbogbo ẹni tó wà nǹkan rẹ kó rí ẹni tó ti múnú méjì wọ yí padà kó náà rí rere ó ti rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló máa rí Jésù Olúwa wa. Ní orúkọ ti bàbá ní orúkọ ti ọmọ ní orúkọ ti ẹ̀mí mímọ́ ní orúkọ la Jésù Kristi Olúwa wa. Bàbá àgbà arúgbó ọjọ́ o ló yẹ láti gba ògo ìwọ ló yẹ. Ẹ ǹlẹ́ o nílé àlejò ẹ̀yin ìyá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi ẹ̀yin ọmọ mi àtẹ̀yin ọmọ ọmọ èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí ni gbogbo yín mọ̀ sí Captain Mother Esther Idowu Philip Dr. Mama Rainbow olólùfẹ́ yín náà ni inú mi dùn ayọ̀ mi kún lẹ́yìn torí pé Olúwa ṣeun tẹ́nì kankan ò lè ṣe ènìyàn sọ pé ó ti parí Olúwa ló kù èmi Ìdòwú nígbà tí bàbá mi kú wọ́n ní kó pín mi mógún torọ́kọ mi ti kú ńgbà náà kò sí nǹkan kan wàhálà ìdààmú yìí pọ̀ ṣùgbọ́n lẹ́ni mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kọ́lé ayọ̀ fún mi ọmọ mi tún kọ́lé inú mi dùn ayọ̀ mi kún mo gbà ládùúrà gbogbo yín pátá lẹ máa jẹun ọmọ á ṣe fún yín jẹ ẹ ní dààmú ẹ ní dàgbé ká fáwọn ọmọ àwọn ọmọ yín náà ò ní dàgbé ká fún yín ẹ mà ní tẹ́nítì ká ògo yín ti ga fáráyé ayé ò ní bò mọ́lẹ̀ ọjọ́ ṣèré ọjọ́ lórin ọjọ́ ṣiṣẹ́ o ọjọ́ níṣòwò gbogbo ohun tó wà láyé yìí sì ni kò mú sùúrù táwa ní ló gbé adébítadé yìí o bẹ́ẹ̀ ni mi ò mọ olè jà mi ò mà lè yàn mi ò mọ fọwọ́ àná yìí ṣe ṣùgbọ́n mo dúró tògo Ọlọ́run sọ fún mi pé Ìdòwú ó máa dáa ó dẹ̀ dáa sùúrù ṣòro ṣe tó o bá lè ní sùúrù ṣùgbọ́n tó yẹ bá ní sùúrù ìgbẹ̀yìn ẹ̀ máa dáa ìmọ̀ràn tèmi ni pé gẹ́gẹ́ bí ìyá gbogbo ayé ìyá Nàìjíríà ní kọ́kọ́ ìyá gbogbo ayé ẹnikẹ́ni tọ́lọ́run bá yàn síbẹ̀ fún wa ká gbárùkù tí má bínú ẹ̀ bẹ́ẹ̀ ni nítorí pé Ọlọ́run ló mẹ́ni ló mọ̀la ó mọ tó máa ṣẹlẹ̀ lọ́dún tó ń bọ̀ ẹnikẹ́ni tí Ọlọ́run bá ti yàn sí wa ẹ gbárùkù tí kólúwa wá hẹ̀pù ẹ̀ kóun náà dé èèyàn ńlá kó rántí àwa mẹ̀kúnnù kíyà má jẹ wá torí lẹ́yìn Ọlọ́run kò sí ní ta lè ṣe mo ti gbà á ládùúrà nílé ayé tá a wá yìí o wọn ò ní fẹ̀mí wa tó Nàìjíríà ṣe àṣìta àbọ̀n ò ní bà wá wò mí bó bá dupò kan tí ò bọ́ sí ó yé Ọlọ́run èmi ń sọ fún gbogbo èèyàn ẹnikẹ́ni tó máa du ipò tó máa débẹ̀ tó máa kú tíbẹ̀ ò ní yẹ kò ní débẹ̀ ṣùgbọ́n ẹnikẹ́ni tó máa débẹ̀ tíbẹ̀ máa yẹ tígbẹ̀ máa tù wá lára
tá a máa rí jẹ, tá a máa rí mu, tá a máa rí ná, tá a máa rí lò. Ọlọ́run bá wa gbé sípò náà. Àdúrà wa gbà. Ẹ ní kọ́lé tì ká o. Nta yóò mú fún yín wọ̀n ní béèrè lọ́wọ́ yín o. Èèmọ̀ kí leléyìí ò ní jẹ́ ti yín o. Olè ara olè ẹ̀mí ò ní jà wá. Iná ara ní ẹ̀mí ò ní jó wa. Nàìjíríà rojú. Ó máa da lágbára Ọlọ́run. Ó mọ̀ ṣe sọ fún gbogbo yàn. God bless America. Ẹ máa sọ God bless Nigeria. Ẹ má tún fèpè tí. Ẹ máa ṣàdúà kádùá wa gbà. Orí ọ̀fẹ́ Ọlọ́run ni. Ẹni tó bá ṣe wàhálà tó mi amúra. Láàárọ̀ yìí mo ti lọ polówó lọ́nà méjì kí n tó máa bọ̀ ń bí. Orí ọ̀fẹ́ Ọlọ́run ni. Ọlọ́run ló ń fún yàn ṣe. Agídí ò ṣe. Agídí ò ṣe o. Ṣùgbọ́n tọ́lọ́run bá fún ṣe á máa wò pé kí ló ń lò, kí ni mò ń lò. Màá mú kọ́ láàárọ̀, màá gèso. Lọ́sàn-án bóyá tí n bá rí ráìsì díẹ̀. Alẹ́ bá jàmàlà. Kí ni mò ń jẹ táwọn èèyàn ò jẹ. Mo sọ fún èèyàn mo ní oògùn òyìnbó kọ́ ni tèmi. À ń ṣoògùn òyìnbó kọ́ Ọlọ́run. Jésù Kristi olùgbàlà aráyé Dr. Jesus òun ló ń tọ́jú mi. Mo ti sọ fún ọmọ ńgbà kan mo ní mi ò lògùn kankan mọ́. Mi ò lògùn òyìnbó kankan mọ́. Ìkùnkùn ló ti Yorùbá tẹ́lẹ̀. Mi ò mọ ẹbúbu. Yẹn bùtú ẹ̀gbìn kí n fi ẹmu mi mọ́ ṣe. Ṣùgbọ́n oògùn òyìnbó mo ní ẹ pátì nù. Jẹ́ kí n wo tọ́lọ́run máa ṣe fún mi. Tó ti ní mi ò dẹ̀ ní dá Ọlọ́run. Ọlọ́run ti ní tí àwọn wọn ò ní dá mi. Ó dẹ̀ ń gbàdúrà. Wò ó ẹ̀gbọ́n mi, àbúrò mi, ìyá mi, bàbá mi, ọmọ mi, ọmọ ọmọ. Ń tẹ́ lérò pé kò ní tó yẹn. Ó máa tó. Ó máa ṣẹ́kù. Tàbá nígbàgbọ́. Tó dẹ̀ mọ́ Ọlọ́run máa gbàdúrà. Kò nígbà tó bá yàn àwẹ̀ fún ẹ. Gbàwẹ̀ sọ fọ́lọ́run wọ́n ló dá mi wá sáyé. Mi ò gbọ́dọ̀ ṣe. Ágbìú pè yín o pẹ̀lú owó ṣékélé wàá ra lẹ̀ wàá kọ́lé. Bí ọba ti kọ́lé sórí gbogbo ìyókù díẹ̀ ni. Ṣé ká jẹ ká mu? Tó bá ti rí bí wọ́n rí ilé ẹ mọ̀ pé láńlọ́ọ̀dù láńlẹ́dì wọ́n ń tà wọ́n tẹ́nàtì mọ́lé sí i ni. Ágbìú pè ẹ́ má jáfara. Torí pẹ́ ṣe torí pẹ́ ṣe o torí pẹ́ ṣe àánú yìí dúró. Ẹ jẹ́ kí gbogbo wa tẹ̀ wá nígbà tí àwọn ọmọ sórí fún wa gẹ́gẹ́ bí ẹ̀mí Ọlọ́run ti bá láṣẹ fún wa tó bá di aago 3 gẹ́gẹ́ nítorí oore tí Ọlọ́run ṣe yìí pé gbogbo ènìyàn tó wá síbí lónìí lòún fẹ́ bùkún wọn kí wọ́n lè dá alábàápín nínú oore yìí. Ẹ jẹ́ kí gbogbo wa tẹ̀ wọ̀ wá. Ọba tó pọ̀ ní ipá àti agbára. Ọba tí àròyé ẹlẹ́ṣẹ̀ kì í sú. Ọba lẹ́ni, ọba lánàá, ọba títí ayé. Oṣù tó lè ṣe. Iṣẹ́ tó o ti ṣe tó o ti yanjú ẹ̀ lélẹ́yìí. Fúnra ẹ ló sọ pé tá aago 3 èyí bá lù kí màmá súre bí alábìámọ fún gbogbo ẹ tó wà bí. Wọ́n wá tún sọ pé ẹnikẹ́ni tó bá gba ire yìí tó bá máa tó bí oṣù 2-3 yan Ọlọ́run lógo. Gbogbo ètò wà lẹ́nu ẹ̀ tí wọ́n wò tó le kí ni màá ṣe ṣe? Ta ló lè bá mi ṣe? Ta ló lè ṣe bí òṣù Ọlọ́run? Bí ẹ̀gbẹ́ bá bẹ ṣe á sì rè, bí ìyàwó ṣe á sì rè.